Adesanya Adewale lórúkọ mi. Bẹ́ẹ̀ni wọ́n wà níbi abẹ́ ẹ̀gbẹ́ ń bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni èmi náà lásìmọ̀ mi ní fóònù mi lásìmọ̀ bẹ́ẹ̀ni. Adesanya Adewale lórúkọ mi. Adesanya Adewale. Jẹ́ gbọ́ràn àti bó tiẹ̀ náà. Adesanya Adewale lórúkọ mi. Ọmọdún mélòó ni ẹ? Wọ́n bí mi 1996. Ọmọdún mélòó ni ẹ? Mo ti ń lọ going to 26 years nísìnyí. Ọmọ bo ni ẹ? Ọmọ Ondo ni mi, Ondo state ni mi, ọmọ àárọ̀ mi ní Ondo state. Àárọ̀ mi Ògùn. Mo ń lọ bí iṣẹ́. Mi mọ nǹkan tó mo ṣe gan-an, mo ń lọ bí iṣẹ́ láàárọ̀ ní iléeṣẹ́ búrẹ́dì mo ti ṣiṣẹ́. Iléeṣẹ́ búrẹ́dì mo bá wọn nu kíní búrẹ́dì kíní ike tán ló ṣe búrẹ́dì ni. Irọ́ mo ń lọ bí iṣẹ́ ni kí n gọ̀kadà mo máa ń dúró pé kí n gọ̀kadà o. Wọ́n rí lálọ́ọ̀mù tí máa fi gbé búrẹ́dì wálé tí máa fi ní tíwájú ọ̀lẹ́ wọ́n rí lálọ́ọ̀mù lápò mi. Máa rí lálọ́ọ̀mù lápò mi máa tó wà ká wọn nìyẹn. Ọlọ́pàá yẹn ó rí lálọ́ọ̀mù lápò mi ó dẹ̀ rí owó lápò mi 13,500 tó wà lápò mi. Wọ́n rí gbó lọ́wọ́ mi wọ́n bá yàtọ̀ sí fóònù mi kì í mú gbósà mo lè kò sí kan tí mo lè bú kò sí kankan lára mi kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀ lára mi. Wọ́n sọ ẹ̀sùn fún mi wọ́n ṣàgbà fóònù mi láti upper last week Saturday wọ́n ṣàgbà fóònù mi wọ́n lẹ́kìn pé kí tẹ́ pẹ́. Ibi báyìí ni omi ti rọ́ọ̀fù sá ibi báyìí ló ti rọ́ọ̀fù ibi báyìí ni omi ti rọ́ọ̀fù ibi báyìí ni omi ti rọ́ọ̀fù sá wọ́n wà láàárọ̀ mi Ògùn àárọ̀ mi Ondo state láàárọ̀ mi Ògùn wọ́n mọ̀ wọ́n tí anybody ò tí mọ̀ kó mu wà bíbá yìí. Ṣẹ́gun girlfriend mi nìkan ló mọ̀ pé mo wà èmi pẹ̀lú girlfriend mi nìkan ló la lọ ń gbé. Èmi ló ń gbé lẹ́dọ̀ ẹ̀ kò tí pẹ́ náà tí mo wá sógèrè kò díjọ oṣù mẹ́ta tí mo wá sógèrè pé torí iṣẹ́ náà kò tí pẹ́ tí mo parí secondary school pé kí wọ́n máa rọ̀ fi iṣẹ́ tí máa dìgbà tí máa fi rí gádà owó tí máa fi kọ́ṣẹ́ ni. Ọjọ́ mẹ́ta ni mo lò lóge yẹn náà fi mú mi lẹ́kí gáàdì lọ́wọ́ owó jọ́ọ̀bù bí o mọ wọn ti máa ń bí ìyẹn lẹ́kí. Joseph Ṣẹ́gun ni mo jẹ́ ọjọ́ Saturday on the 6th náà mú mi nínú Jare quarters mo fẹ́ lọ ra petrol àwọn mẹ́tẹ̀ẹ̀mí àtọ̀rẹ́ mi àwọn mẹ́ta fẹ́ lọ ra petrol wọ́n dẹ̀ cross wa mọ́lẹ̀ wọ́n dẹ̀ nìkan bọ́ọ̀lẹ̀ wọ́n dẹ̀ arrest wa ibi tí wọ́n ti arrest wa fóònù ibẹ̀ náà ni fóònù mi ti jábọ́. Joseph Ṣẹ́gun ọmọ 27 years ni mí. Company mo ti ń ṣiṣẹ́ Seplas ní Ṣàgám dírẹ́ẹ̀dì mi náà mú mi fún. náà bí mo ṣe láti ilẹ̀ ní ẹ̀bọ̀n sí máa gé tí n bá ti gbọ́ nù eléyìí máa gé àwọn inú àwọn mẹ́ta tán mú wọn ti fọ àwọn méjì lẹ̀ torí pé mo rí bí pa àwọn pẹ́rẹ́ǹtì mi ò mú gbó ọ cross wa mọ́lẹ̀ nínú Jare wọn ò bá anything lọ́wọ́ mi. Òru náà ń gbé Ìjẹ̀bú Òru wọn ò mọ fóònù tó yẹ kí n fi pè wọ́n jábọ́ ní ibi tó jẹ́ látọ̀ the 6 náà ti mọ̀ inú àwọn mẹ́ta tán dẹ̀ wọ́n ti fọ àwọn méjì. Mo tún ní pé kí àwọn ọ̀rẹ́ mi lọ gbowó kankan tó bá bẹ́ẹ̀ mi gbogbo wọn ò padà wá ó dà pé ẹrù ń bá wọn àti padà wá bíbí mi ò mọ nǹkan tó ṣe wọ́n tó ẹrù bá wọn àti padà wá bíbí. Àti 2014 mo ti wà ní Ṣàgámù tí mo ti dá gbé bí mo wà nínú Jare quarters ni mo ń gbé inú estate ni mo ń gbé a lọ ra petrol tá a fẹ́ fi wo bọ́ọ̀ Chelsea jọ ẹ̀ mi ò tí máa rí. Mo lọ sí Òkèbodè mo sọ fún yín wípé àwọn ayé Òkèbodè yẹn ló ń tírẹ́tì mi wípé kí n wá ṣe ẹgbẹ́ mo dẹ̀ jẹ́ kó yé wọn wípé mi ò ṣe ẹgbẹ́ wípé gẹ́gẹ́ bọ́ ṣe mọ̀ mí láti lẹ̀ pé ṣé mo ṣe ẹgbẹ́ ọkàn láti pàṣẹ wípé mi ò ṣe ẹgbẹ́ ló ti ń tírẹ́tì mi wípé àwọn máa ṣe kí ni àwọn máa make sure wípé mo kúrò ní orílẹ̀ alààyè. ní ṣẹgbẹ́ tí wọ́n wá lọ́wọ́ yìí fàìtẹ́ ni tó ṣẹgbẹ́ kí lè rògbà ẹ̀. Mọ́mì ṣe gbogbo nǹkan ẹ mọ̀ pé mo sọ náà wípé gbogbo nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí mi kò jẹ́ kí n lè ṣe kí ni kò jẹ́ kí ọpọlọ mọ́ mi. jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tó invite pé kí wọ́n wá pa yẹn kí ló ṣe fún ẹ gangan. òun ló kọ́kọ́ ní invite even gan inú àwọn tó wà ládùúgbò yẹn ló ń jẹ́ kó yé mi wípé tí n bá ti ń rí ṣólè bọ̀ yẹn pé kí n máa sá fún wípé torí wípé kí ni
ó ti sọ pé ó make attempt láti lè sọ pé kọ́wọn àyè wa pa mí òun ni mo fi wá sọ wọ́n nílò gbọ́ wọ́n wá yára láti lọ invite àwọn tó máa ìṣesí ẹ̀ náà inú ìwà ẹ̀ náà ó fi hàn wípé òun náà fẹ́ ṣe kí ni ó fẹ́ hùwà ẹ̀dá sí mi òun ni mo fi sọ fún sẹ́kẹ́ ẹ̀ ní sẹ́kẹ́. àjọ kí làwọn ìṣesí tó ń ṣe sí ẹ. bíi tí n bá dọ́dọ̀ ẹ̀ bíi tí n bá wà nínú àdúgbò kó sọ fún mi pé ìwọ ṣebí àwọn ọmọ ẹyẹ nìwọ̀n wà pẹ̀lú àbí má wọ̀rì tó bá ti yá tóun bá ti ní time pẹ̀lú ẹ̀ wàá rí wàá ṣe gbá kan ilé ayé máa sú ẹ ìgbà kan máa ṣí ẹ kinní kan máa ṣí ẹ. ìgbà tí wọn ò ṣẹgbẹ́ kí ló ń wà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. mi wà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn sẹ́kẹ̀ yẹn nìkan náà ni wọ́n. sẹ́kẹ̀ yẹn náà ọmọ ẹgbẹ́ òkùnkùn lẹ wọ́n ló sọ ní. influence yìí pé torí òkè jẹmọ tí mo wà bọ̀ gbogbo táìmù tí mo wà lókè mi ìkọ̀ àwọn èèyàn wà ara o mi ìkọ̀ àwọn èèyàn wà ara mọ́mí mi bẹ́ẹ̀ ni òótọ́ yẹn náà ni mò ń sọ mi ìkọ̀ àwọn èèyàn wà ara mi ìkọ̀ àwọn èèyàn wà ara mi ìkọ̀ àwọn èèyàn wà ara ọmọ ìjẹmọ ni mi ọmọ Abẹ́òkúta bẹ́ẹ̀ ni mà. parí òwe ẹgbẹ́ ẹyẹ. o lè sọ pé o mọ̀ pé ẹgbẹ́ ẹyẹ lẹ́yẹ máa wọ́tọ̀ ó túmọ̀ sí pé tó o bá kí n ṣọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn o ò ní àyà láti lọ pe ẹlẹ́gbẹ́ òkùnkùn láti wá pa èèyàn mọ́ àdúgbò. mọ́mì ìfisọ́tẹ̀lẹ̀ tó o bá ti sòtí tó wá ti sọ èdè òmìnira o. mọ́mì mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn. báwo ló ṣe wá mọ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. rí ẹnìkan ṣo tí mo mọ̀ yẹn náà ni mo mọ̀ òun náà ni sẹ́kẹ̀ yẹn influence wí pé torí. kí ló ń kọ sẹ́kẹ̀ yẹn gangan kí lorúkọ ẹ̀ ṣé sẹ́kẹ̀ náà sọ ni. Sodiq gangan lorúkọ ẹ̀ bọ̀ nickname ẹ̀ tó mọ̀ bọ̀ nickname ẹ̀ tó mọ̀ ni sẹ́kẹ̀ yẹn nǹkan tó jẹ́ kí n mọ sẹ́kẹ̀ yẹn ò ju wípé nígbà tí mò ń gbé òkè jẹmọ ọmọ jẹmọ náà lòun náà so mẹkáníìkì lòun kọ́ ní gbogbo táìmù yẹn so ọmọ jẹmọ náà lòun náà.